balẹ̀jà yìí ẹyẹ balẹ̀jẹ́ ni ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ni ẹyẹ túbìtúràn ni ẹyẹ bá mi sí program yìí àlè ulamahu warasatul anbiya'i àlè ulamahu warasatul anbiya'i àwọn àfáà ni wọ́n jogún ànábì Ọlọ́run èyí táwọn ń ṣe yìí àìmọye mùsùlùmí ni mo rí ti ń sọ pé àfáà rẹ bí pamọ́ ní à ìwọ̀n oríire tọ́lọ̀ ń ṣe fún mi tọ́lọ̀ ń bá ṣe fún ọ ọmọ gara ni. mo rádọ̀ mi ti ń tàbí pé kó fó dànù aláàjì ni mí aláàjà ìyá mi aláàjà tó níyàwó mi èmi ni aláàjì ọmọ aláàjà ọkọ aláàjà irú mi kọjá kéèyàn pé ń kó fó dànù. ọlọ́lẹ́rẹ̀ àlèhùdà máa ń wọ́n sátúlẹ̀ àbíyá ọ̀rọ̀ tí ń lọ nípa pẹtísàn mo sọ fún ìlànà mo ní máa kọwọ́ bọ̀ aláàjì Oríyọmí Hamzat wàláhì mi àtàlájì Oríyọmí Hamzat jọ sọ̀rọ̀ lẹ́nu ẹ bá mi sí àpúrógámù yìí èmi àti ajá Abdulrahman Oríyọmí Hamzat kì í sọ̀rọ̀ wọn ní o àjọ sọ̀rọ̀ confam direct báyìí ẹ jẹ́ kí n tún wá sọ fún yín nígbà tí mo mọ̀t èmi àtàlájì Oríyọmí lájọ ń sọ̀rọ̀ lọ́wọ́ mo pe àkúrú bí àgbà Oríyọmí láàárọ̀ yìí bí ẹ̀mẹ́rin sẹ́ márùn-ún àkúrú mísì kọ́ mi bóyá kò sí bí fún wa fáìn àkúrú láti pè mí padà torí pé ọ̀rẹ́ mi làkúrú. Ọlọ́run wá sí táìmù tákúrú ó pè mí àti àkúrú àti ajá Abdulrahman Oríyọmí Hamzat wọ́n jọ wà papọ̀ ni. mo ní àkúrú ọ̀rọ̀ kan mo fẹ́ bi ọ́ léèrè mọ́dàmẹ́ yìí pé Oríyọmí Hamzat ni àkúrú ni Oríyọmí Hamzat ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àkúrú ẹnu Oríyọmí lẹ ti gbọ́ ìtẹ́ ẹ bá gbọ́ lẹ́nu alájà Abdulrahman Oríyọmí ọmọ Hamzat ẹnu àkúrú lẹ ti gbọ́. Muyideen Charger alábàárù Bódìjà àti wọ àtàwọn tí wọ́n pù sí ẹ orí burúkú àríyéráyé lẹ́ padà ṣe torí pé ọ̀fẹ́ máa lẹ́rí àgbò méjì papọ̀ èyí tí ò sí ọ̀fẹ́ máa sọ yípo wà ògùn dára kan ọ̀tán ni Muyideen Charger yìí ó lóun ògùn dá mẹ́wàá ọ̀rọ̀ pẹtísàn ti bẹ́lẹ̀ yìí gbogbo ayé èèyàn wàláhì tàláhì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà ajá Abdulrahman Oríyọmí Hamzat ọmọ sí o kọ̀ǹfà ni mo ń sọ fún yín o ẹ wo ẹ jẹ́ kí n gbé àlùkùránì wá ẹ wo àlùkùránì rèé àlùkùránì lélẹ́yìí ọ̀nà òdodo ní péèjì mi àlùkùránì lélẹ́yìí Muyideen yìí olórí burúkú ọmọ ni inú mi dùn pé ìyálájẹ kì í sọ̀rọ̀ wọn nínú ìyálájẹ sọ ìyálájẹ pé ìyàwó Muyideen dẹ̀ ń sọ yìí pé ọkọ òun sọ pé ṣàbẹ̀ kọ́ àwọn méjèèjì kò ríra wọn èyí táwa dẹ̀ wà fún ni pé àní báwo ni ilẹ̀ Yorùbá ó sì ṣẹ́tù báwo lè ṣe ní àṣẹ ní problem àlùkùránì rẹ̀ wàláhì tàláhì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà ajá Abdulrahman Oríyọmí Hamzat Oríyọmí ọmọ sí pẹtísàn tí Muyideen kọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ wò kùránì mo fi ń gbáwájú yìí. àlùkùránì mo fi ń gbáwájú yìí. alájà Abdulrahman Oríyọmí Hamzat ọmọ ọ̀dọ̀ Oríyọmí ti fọgbẹ́ ṣe ètò Oríyọmí ṣe lánàá tó gbomi lójú ẹ̀ Hamzat ó tún wá dá sí confam èmi àti ajá Abdulrahman Oríyọmí Hamzat a jọ sọ̀rọ̀ láàrin 1 hour sí 1.5 hours ìtọ́ba wa mú odidi balẹ̀ tọ́nà ń dẹ̀ nàrú ayé ẹ̀ bẹ́yẹ tí ń fi gbogbo tó fẹ́ jẹ́nu ayé ẹ̀ àti tó ti jẹ́nu ayé rẹ̀ tí fi ń búra lórí nǹkan
bí ìjọba tó gbóǹtọ̀ ń gbọ́ ọ̀tọ̀ ọlọ́run lórí ẹni bẹ́ẹ̀. Àlùkùránì rèé Muyideen yìí olórí burúkú ni àtòun àtàwọn tí wọ́n ajá kí ẹ̀. Àní ulama warasatul anbiya àwọn àfáà ni wọ́n jogún ànábì ọlọ́run. Adẹ̀gbọ́dọ̀ bá àfáà lórí àtúnṣe. Ajabrahamani Oríyọmí ọmọ Hamzat wàlẹ́ Oríyọmí ọmọ sí pẹtísàn. Oríyọmí fi bọ́ọ̀lù ń ṣe tóbi tó wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi gbogbo ìgbésí ayé wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi gbogbo dúkìá wọ́n fi ń búra fún mi. Aláàjì Oríyọmí fi tí wọ́n ti jẹ́nu ayé àti tí ó tún jẹ́ wọ́n fi ń búra fún mi. Lórí ọ̀rọ̀ pẹtísàn yìí Àlùkùránì mo fi ń gbáwájú yìí. Ẹ jẹ́ bá mi sí àpọ́gàmù yìí. Gbogbo ayé yẹn wá bójú bá farabalẹ̀ yóò rí mú. Gbogbo yìí àwọn tí wọ́n wà ní pẹtísàn wọ́n máa jẹ̀bi. Ẹ wá gbọ́n tí Ajabrahamani Oríyọmí Hamzat ti sọ. Mi kì í sábà tí mo ń rìkọ́dù ọ̀rọ̀ yẹn o. Bí wọ́n gẹ́ pè mí lè rìkọ́dù ẹ o. No, láíláí. Àmọ́ máa fi Àlùkùránì búra. Máa fi Àlùkùránì ṣe kí ni máa fi búra. Tó o bá pẹ̀ lórí live tó o náà fẹ́ káyé èèyàn gbọ́ ó wù ọ́nù máa fi Àlùkùránì búra. Ẹ má dẹ̀ jẹ́ kí n tẹ̀ ọ̀rọ̀ tí mo bá fi Àlùkùránì búra lé lórí wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀ ní láìlẹ̀ kọ̀ǹfààní. Bàbá tó dé èyí tó ti lọ ẹjẹ́ ìgbàpọ̀ ti lọ. Nobody about mistake. Nobody about mistake. Àwọn tí wọ́n ajá kí àwọn tí wọ́n lòdù Muyideen lọ́wọ́ yìí. Ìṣẹ̀dá gbogbo Nàìjíríà, ìṣẹ̀dá gbogbo ọmọ Yorùbá, ìṣẹ̀dá pé àánú ni Àgbàlá Gabriel ṣe Muyideen. Ìṣẹ̀dá gbogbo àwa yìí náà wọ́n máa ní gbogbo iye wọn lára. Àwọn náà máa banújẹ́ kí ayé wọn ni. Torí oore ni Àgbàlá Gabriel ṣe. Oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen. Aláàjì Oríyọmí Hamzat jẹ́ kó yé mi pé àwọn ò rí Muyideen rí. Ọ̀rọ̀ tó Oríyọmí sọ mi pé Muyideen ò tó bẹ́ẹ̀ kọ́ kọjá wájú Àgídìgbò àwọn ọmọ òun máa lu tí òun díẹ̀ ni. Sáàmì pé Muyideen gbé omijé tó korò lójú Àgbàlá Gabriel ni lójú Àgbàlá Gabriel àti Oríyọmí Hamzat. Ìkúnlọ́wọ́ wo l'Oríyọmí ọ̀wà sọ pé fẹ́ ṣe fún nítorí kíni fún kíni. Ẹ̀gbọ́n Aláàjì Oríyọmí Hamzat gẹ́ tó ń jẹ́ kó yé mi pé tí wọ́n bá kọ pẹtísàn àìmọye pẹtísàn tí wọ́n ti kọ máa wọn tí wọ́n bá kọ pẹtísàn ẹni tí wọ́n kọ pẹtísàn tí ẹ bá ní owó ẹni tó pẹtísàn rẹ̀ náà gbọ́dọ̀ jókòó. Àwọn ọlọ́pàá dẹ̀ ní right láti sọ pé ẹni bẹ́ẹ̀ lọ pẹtísàn. Bó tiẹ̀ jẹ́ pé Muyideen àwọn kan ni wọ́n máa gbà lámọ̀ràn, àwọn kan ni wọ́n fún lówó, àwọn kan ni wọ́n fún gba lọ́ọ̀yà fún, gbogbo iye wọn pátá l'Olódùmarè ó fi ṣẹ̀sìn. Àbáfẹ́ jóbó ni Harun wà fílì kìdáàbì makirumatun wà ní mọ́rẹ̀ bí jóbó ni láyà jùmí ní kàdárì. Fadésọlá owó ẹ̀yẹ àbúrò ní sẹ́yìn ṣẹ́kì sọ tọrọ fún yín. Aláàjì Oríyọmí ò ní torí Muyideen bóde. Ọ̀rọ̀ tí mo ń sọ fún yín bó ṣe rí nìyẹn Kùránì lélẹ́yìí. Oríyọmí ọ̀mọ̀ sí. Ẹ̀gbọ́n tí mo sọ fún yín Ajabrahamani Oríyọmí ọ̀mọ̀ sí. Aláàjì Oríyọmí Hamzat àjọ rírí ojú báyìí rí. Mo fi jọ́ tí máa pàdé ọba tó ní mi búra lẹ́yìn kí n máa wo prógámù Oríyọmí. Àgbàlá Gabriel àjọ rírí ojú báyìí rí. Mo fi jọ́ tí máa pàdé ọba tó ní mi búra
láì kò sí kankan tí mo fẹ́ gbà ń bẹ̀. èmi dúró lórí pé àní gbà kẹ́nìkan ó ṣàbòsí ẹnìkan. mo ṣe program lánàá mo ní tí mo bá ṣèwádìí tó bá jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat ti báyìí mọ̀ sí bá a ṣe kéré mọ́ ní gbogbo yóò ṣe mọ̀ pé àṣẹ ẹ̀fọ́ a máa já bàálù. ajábà Ahmed Oríyọmí ọmọ sí o. Alhaji Oríyọmí ọmọ sí. àmọ́ dé èmi lójú pé bí ọ̀tá Àgbàlá Gabriel tí wọ́n bá pé igba lọ́nà ẹgba ọlọ́run wọlé abí Al-Qur'ani ṣe tó wà inna jundana lahumul ghalibun Àgbàlá Gabriel ní ọmọ borí wọn. ẹ bá mi ṣe program àmì tí ọ̀rọ̀ nípa Ajábọ̀ Ahmed Oríyọmí Hamzat ẹ jẹ́ kílíà rẹ̀ kọ̀ọ̀kan Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat ti sọ pé Muyideen ò tó bẹ́ẹ̀ kọ́ kọjá lẹ́fàrọ́mẹ́ntì Àgídìgbò. Muyideen ò tó bẹ́ẹ̀ kọ́ kọjá ní ẹ̀fàrọ́mẹ́ntì Àgídìgbò. ṣẹ́rọ wá nínú. bẹ́ẹ̀ni Alhaji Oríyọmí Hamzat ọgbọ́dọ̀ torí ọ̀rọ̀ Muyideen jáde mọ́. Lawal Bisola àbúrò ní sẹ́yìn. Alhaji Oríyọmí Hamzat ọ̀nà Ìlọrin ló tún wà báyìí kọ́lọ̀ jẹ́ kí wọ́n gúnlé ayọ̀ lónìí Èkó ni ó tún sùn. Alhaji Oríyọmí Hamzat dẹ̀ ti kó yé mi pé pààtì àwọn àti Àgbàlá Gabriel ọ̀pápọ̀. ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àgbẹ̀ ni Muyideen ni Alhaji Oríyọmí Hamzat. ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ní Ajábọ̀ Ahmed Oríyọmí Hamzat. Àgbàlá Gabriel ẹni tí ń fi àánú gba àwọn èèyàn ní pààtì yàn papọ̀. káwá pé pààtì gẹ́gẹ́ papọ̀ Alhaji Oríyọmí Hamzat ní pé kí ló ń fẹ́ máa bínú Àgbàlá Gabriel sí. káàtì ẹ̀ pa abáwá rí àwọn abala ibìkan tó Oríyọmí Hamzat ṣe mistake lánàá nìyẹn recently ti ń ṣẹlẹ̀ yìí kọ̀ ká Alhaji Oríyọmí Hamzat. Al-Qur'ani tó mo tún gbé dání yìí o. ọ̀rọ̀ tí yẹn bá sọ láàrin 1.5 hours pẹ̀lú ìfití tó bí Ọlọ́run búra tó ní tọ̀hún fi dúkìá rẹ̀ búra tó ní tọ̀hún fi tó ti fẹ́ jẹ́nu ayé búra tó ní tọ̀hún fi tó ti jẹ́nu ayé búra tó ní tọ̀hún fi ìṣẹ̀dá ara rẹ̀ ti fi búra ẹ gbàgbé ẹ kú lórí ẹ̀. kọ̀ọ̀kan Oríyọmí Hamzat àmọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ gbà pé kùlámà àwòkọ̀dù náírà lílẹ̀ àrìbì àti fún àwòlá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tàbí nínú ẹni àbí wọ́n fi ọ̀bẹ gbé kúrò nínú yẹ tó bá ròyìn pé òun fẹ́ máa dáná ogun òun fẹ́ máa dáná ìnira mọ́ Àgbàlá Gabriel Ọlọ́run wọlé àlùbáríkà ọjọ́ òní ọjọ́ Jímọ̀ ó tọ̀ wọ́n kígbe ìnira tí ì kú láyé ni. àyùbá wá dá kọ́ọ̀lù lóhùn ara ò ní onítàn tí èkó láyé ni tọ́bajọ́ mọ́ ń tẹ̀sí ni sọ pé a máa pẹ́ tí ó kò sí bẹ́ẹ̀ wá fún. wọ́n ṣe program lọ́wọ́ yàtọ̀ tó padà. ẹjọ́ bàbá mi sí à Àgbàlá Gabriel kò ní rí nira Gabriel kò ní rí nira lọ́la ọjọ́ òní ọjọ́ Jímọ̀ Gabriel kò ní rí nira. ìwọ kan bí mi lẹ́rẹ̀ẹ́ pé wàhálà mi ṣe pọ̀ tó báyìí mo ní ṣé mo ìwọ lọ́ra fóònù fún mi ni ìwọ kọ́ ra fóònù mi ọ̀ra dátà fún mi àníwò làmọ́ wọ́ra sátúlẹ̀ àǹbíyá yìí àwọn àfáàní ẹjogún ànábì Ọlọ́run èyí tí bá ń dàrú ó yẹ káàfó lè dúró ń bẹ láti ṣàtúnṣe ni not because of anything. mo fẹ́ kẹ́mẹ̀ pé Muyideen yìí ẹyẹ balẹ̀jẹ́ ni ẹyẹ
jẹ́ ni ẹyẹ túbìtúran ni Muyideen chájà yìí alábàárù Bódìjà yìí ẹyẹ balẹ̀jẹ́ ni ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ni ẹyẹ túbìtúran ni. Kò dẹ̀ sí ẹni náà tí capacity rẹ̀ fẹ́ tó tọ́lọ́hún bẹ̀lẹ́ pé yóò ju tọ́lọ́hún lọ. Kò sẹ́ni náà tí capacity rẹ̀ tó tọ́lọ́hún bẹ̀lẹ́ pé yóò ju tọ́lọ́hún lọ. Gbogbo yí ẹ̀yin tẹ́ ẹ bá ń fún Muyideen ní support on behalf Muslim on behalf Christian ọba tó ti àwọn ìjọ àbílẹ̀ àbírí ìjọ kìíní àná ọlọ́wọ́ tẹ gbogbo yín rì ni. Gbogbo yín pátá ọlọ́run tẹ̀ yín rì ni torí pé mo ń tẹnu mọ́ nǹkan kan fún yín sẹ́ẹ̀ Àgbàlá Gabriel òpólò kéèyàn wá gba Jésù sínú ayé o èmi tẹ́ẹ̀dẹ́ wò yìí Jésù ń bẹnu ayé mi gbogbo mùsùlùmí tí ó bá gba Jésù sínú ayé rẹ̀ Islam rí o pé ẹ gbọ́ mi yé gbogbo mùsùlùmí tí ó bá ti gba Jésù sínú ayé Islam rí o pé ànábì wa Ìsá ni wọ́n pè ní Jésù ànábì Ọlọ́run ni Quran dẹ̀ sọ fún wa pé lánú fàríkù bẹ́ẹ̀ ni àdìmí rùsùlì gbogbo àwọn ànábì mi Ọlọ́run kò sí yàtọ̀ láàrin wọn bẹ́ẹ̀ nìkan bá wà ló ń gbàfẹ́ nìkan kò gbàfẹ́ nìkan Islam rí o pé bẹ́ẹ̀ náà ni wọ́n tó bá lọ́jọ́ ọmọ lẹ́yìn Jésù tó bá níta ní jẹ́ Muhammad ẹ̀sìn rí o pé sọ àmì pé kò pé tẹ́lẹ̀ àìpé tó wá kún àìpé a ní ìkàyé ọ̀rọ̀ tí mo wá kílíà ó nìyí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kò mọ̀ sí ọ̀rọ̀ pẹtísàn o Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọmọ sọ̀rọ̀ pẹtísàn o dàrẹ́ẹ̀tì ni kì í sọ̀rọ̀ wọn ni o láti ìdájí mo ti pín àkúrú mo dẹ̀ pé láì márùn-ún kò ráàyè gbé mo mọ̀ pé àkúrú bí sì ni àkúrú dẹ̀ ṣe tó pè mí padà Ọlọ́run wá ṣe àkúrú ọmọ kíni tí mo fẹ́ sọ àkótakùrú wá pè mí òun àti ọ̀gá ẹ̀ Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ni wọ́n jọ wà papọ̀ wọ́n travel mo ní mo bẹ́ẹ̀ béèrè ọ̀rọ̀ kọ́lọ́ nípa Alhaji Oríyọmí Hamzat sàkátàpàdà là ń ṣètò àbí tó bá jọ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyè tẹ́mi máa jókòó sí tèmi ní ti di sòdodo ọ̀rọ̀ mi ní síbẹ̀ kí ló tó kù táwọn falilahi alhamd torí pé àdìkọ́ ní láti kánṣu là yẹ fún náà gbogbo ẹ̀dẹ̀ tó bá ti ní tẹ́lọ́rùn gbogbo ibi tí bá ń dé nọ́mbà 1 ni ọmọ jẹ́ mo mẹ́nu lé àkúrú ní Alhaji náà wà bí ọyá gbé fún Alhaji Oríyọmí Hamzat mo Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọ̀rọ̀ pẹ́tẹ́ tí ẹ̀kọ́ máa Àgbàlá Gabriel Alhaji ń fìgbésí ayé ẹ̀ búra pé níṣẹ́ tí wọ́n ń sọ social media gan lòun tó gbọ́ wàláì alukurani rẹ o wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀ ní láìláìláwà Alhaji Oríyọmí dẹ̀jẹ̀ kó yé mi pé tí wọ́n bá pẹ̀tí ẹni tó pẹ̀tí sẹ́yìn dandan ni kí àwọn ọlọ́pàá pírísẹ́ẹ̀tì ẹ̀ pé ẹni tó pẹ̀tí sẹ́rẹ̀ ẹni tó pẹ̀tí sẹ́rẹ̀ kódà Alhaji Oríyọmí jẹ́ kó yé mi pé tó bá jẹ́ pé ẹni tó pẹ̀tí sẹ́yìn gan ló bá jẹ̀bi àwọn ọlọ́pàá nọ́ọ̀kì ẹ̀ àwọn ọlọ́pàá máa nọ́ọ̀kì ẹ̀. Oríyọmí ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ pẹtísàn ni wọ́n máa wè pé pẹtísàn àwọn ti close kọ́kọ́rọ́ alátẹ àmẹ́bí mẹ́yìn pé Ọlọ́run wọlá ìṣẹ̀dá tó ṣẹ̀dá Àgbàlá Gabriel Ọlọ́run wọlá gbogbo iye orí tí Àgbàlá Gabriel ń ṣàánú fún yóò wọlá gbogbo ẹni táyé rẹ̀ ti ta kókó
tágbàlá Gabriel ti túlẹ̀ yóò wọlé ẹni tí Àgbàlá Gabriel ti nu omijé tó korò kúrò lójú ẹ̀ gbogbo yìí àwọn tí a bá dojú ogun kọ Àgbàlá Gabriel ẹ ṣẹ̀ṣẹ̀ kẹ́yìn ni. kùlámà àwòkọ́dù náírà lèlè àríbì àti fún àkùlọ kí lè fẹ́ pọ̀ gbẹ̀ni ṣe. ìwọ Muyideen alábàárù Muyideen ìjájà sọ̀rọ̀ ayé ẹ lóde. ọwọ́ sọ̀rọ̀ ẹ di aláǹgbá orí èṣù ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdíkàdìkà kó ṣépè fún ọ. ìwọ gẹ́gẹ́ òwú èpè ló ń wù ìrìn èpè ló ń rìn iṣẹ́ èpè ló ń ṣe kódà aṣọ èpè ló ń wọ̀. mọ́dàmọ́ pé ọ̀rọ̀ tí ọmọ Muyideen sọ fún ìyàwó ẹ̀ níyàwó rẹ̀ wí ní prógámù Yálájé. gbogbo ayé ọ̀rọ̀ yóò kan ájú Oríyọmí Àmùsátì o ìgbìyànjú di effort àbúrò ní sẹ́yìn ọlápẹ́lẹ́ Al-Qur'an ìgbìyànjú ẹ̀ ní rárí ẹ̀ ní kábàámọ̀ ẹ̀ ní sẹ̀sì kí ayé yín àná ọmọ bá ń lé yín bá ọ̀rọ̀ tá a jọ sọ mọ́sáàsì yín kejì ẹ̀ tí ì dá sí o ètò àdẹ̀kọ́ lábàákúpa kí ẹ̀yin lẹ́kọ́ o Ọlọ́run lọ́mọ yìí àkáǹtì owó yẹ̀ yín gan ọmọ ẹ̀ ní dolòsì kí ayé yín ọlápẹ́lẹ́ Al-Qur'an ọlá abọ́ lọ́n ṣètò. Àgbàlá Gabriel kò ní rí nira lọ́lá ikùn lẹ́ á bí a mọ́ Gabriel ẹ̀yà fáìdà. Gabriel kò ní rí nira lọ́lá ikùn lẹ́ á bí a mọ́. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. Àgbàlá Gabriel kò mọ̀ọ́mọ̀ ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ a. àwọn olólùfẹ́ rẹ̀ ká má ṣe rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. àwa gẹ́gẹ́ ká má ṣe rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. àyà Gabriel kò ní rí nira lọ́lá ìkúnlẹ̀ abiyamọ. ọmọ rẹ̀ kò ní rí nira lọ́lá. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ ṣé ìgbọ́n tí mo sọ fún yín ni ètò àǹtírìtì wàláhì tàlẹ́ mo stand ni. Mufti Majesty mo ń wá nọ́mbà Mufti Majesty máa pẹ́ Mufti Majesty direct. ẹni tó bá mọ nọ́mbà Mufti Majesty ẹ sẹ́ndì ẹ̀ sí mi. ẹ sẹ́ndì ẹ̀ sí mi. kí la fẹ́ fi ọ̀dàlẹ̀ ṣe ká máa fi bí sóore kí la fẹ́ fi ṣe èyí tí wò lè gbà kí la fẹ́ máa fi lọ̀yẹ̀ sí. só lè tẹ́ mi lọ́rùn kí n yọ̀yẹ̀ kó nú wàhálà kí n yọ̀yẹ̀ kó nú egun kí n nu omijé lójú èèyàn kó tọ̀ wá fi fi ṣẹ́ fún mi. ìgbìyànjú ẹ máa ṣe tí ń lọ ẹ má jẹrú ọba yìí wọ́n bá kù díẹ̀ kọ́ ọmọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ná tàn fìtílà fún ìgbìyànjú di effort. sáárì gbogbo oore tá a bá ṣe ẹ má jẹ́ àrètí kíkí lọ́dún ẹ̀dá kankan ẹ jẹ́ àgbàpọ́lọ̀ ní òkì wa ẹ má jẹ́ àrètí ẹ̀san lọ́dún ẹ̀dá kankan ẹ jẹ́ àgbàpọ́lọ̀ ní ọ̀sẹ̀sẹ̀
èèyàn lèyàn máa jẹ́ èèyàn. mo yan bàbá mi wa aleykum salaam ẹ pẹ̀lẹ́ sà mo ti gbọ́ yín sà kì í sọ̀rọ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ ni sà. Yes. Àmín sà àmín sà. Okay sà. láì dá akọ yín sí mo láìdù fọ́ọ̀sì yín yìí. àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel àwọn ni wọ́n sọ̀rọ̀ gbogbo ayé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀yá bàbá mi mò ń gbọ́ ọ̀rọ̀ yín sà. Àgbàlá Gabriel kò ń ṣe fún Kẹ́hìndé Àgbàlá kò ń ṣe Kẹ́hìndé chájà receipt. kì í ṣe Muyideen chájà. No, àsanwó fún ìdílé chájà rárá. Àgbàlá Gabriel la mọ̀ tó ń ṣàánú ọláìfẹ́ tí Àgbàlá Gabriel nǹkan tó yẹ kí ìjọba Nàìjíríà máa ṣe òun ni Muyideen òun ni Àgbàlá Gabriel ń ṣe. So tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn ìdáwà then à á béèrè fún report owó wa we ask for it. Ọ̀rọ̀ ọkọ̀ gbélé yẹn fún charity kó máa lò fún charity kó máa rọrùn àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá lọ́dọ̀dà pé kágbàlá gbogbo tí Muyideen ṣe wọ́n máa lulẹ̀ ẹ jẹ́ kó pé ìgbà kan pé 1000 wọ́n máa fail ẹ lọ sọ fún wọn gbogbo àwọn tó wà lamẹ́ríkà làwọn máa pọ̀ táǹkà máa gbogbo wa la máa béèrè fún report owó wa wọ́n lọ kọ petition fún kíni ṣó lù wọ́n ó pọ̀ mọ́ ní àbúrò. kí ló ṣe àwọn tí ẹjọ́ dámọ̀nà petition kẹ́ wọ́n ti ya wèrè. Fi wọ́n lẹ̀ ẹ̀yẹn máa bẹ́tẹ̀ yìí lọ ẹ máa ṣe bẹ́yìn ṣe ń ṣe ojú òní tì. àmín sà God bless you sir. Yes sir. ìgbìyànjú nọ́mbà tẹ máa pè wọlé sí rèé ẹ jẹ́ kí n pe nọ́mbà yẹn èyí tá a lè pè mí sí bá a ṣe ń ṣe ètò lọ́wọ́ yìí àwọn alálùbáríkà èèyàn nu ìgbìyànjú di effort bàbá dáadáa aláàánú àwọn tí ẹ já yóò rí àwa bí èèyàn gidi nu nọ́mbà tẹ máa pè sí 070 83 92 87 78 WhatsApp number tẹ máa pè sí nìyẹn 070 83 92 87 78. ìgbìyànjú yẹn pè wọlé ẹ máa gbọ́ àwọn ará àbúròdù ó kálukú wọn ti ń sa rìsíìtì tí wọ́n fi sanwó wọ́n ti ń ṣàjọ charity náà padà fi lóun ṣe gbogbo ẹyẹ tẹ̀ ń gbọ́ Muyideen láyà ẹ padà ẹ tiẹ̀ ti lulẹ̀ àní mo ní mo stand lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìtànfà yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ humanity ni ọ̀rọ̀ city ọ̀rọ̀ yẹn jẹ́ ni ọ̀rọ̀ ìfojú olóore gúgi ni dìrìkẹ́ sọ pé àfa yìí ò ní sẹ́mu kò ní dá fún yàrá yẹ ẹ ò ní soríire èmi ló pè ní irú àfa wo ló ń pè mí. bàbá àlùbáríkà ẹ káàárọ̀ sà ẹ fẹ́ dá sẹ́tò Mr. Kẹ́hìndé Mr. Sunday Mr. Sunday ló ń sọ̀rọ̀. ẹ má bínú mo ti rí i. ẹ káàárọ̀. bàbá mi. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. Yes sir. tó ọlọ́run a máa fún yín lọ́wọ́. àmín sà. àárẹ̀ o. àmín. àárẹ̀ ò ní ṣe yín o. àmín. òtútù ìṣògùn kò lára sáńdé o. àmín. gbogbo àwọn ọ̀tá yín wọ́n máa lù lọ. àmín o torí wọ́n ń bínú ara wọn láìsẹ̀ mí o. gbogbo ẹni bá ròbí sí yín orí ara wọn náà máa fi gbé. àmín. lórúkọ Jésù. àmín. mo tún sọ
Àgbàlá Gabriel ò nídìí láti jáyà kó fọkàn balẹ̀ nìkan. Ọlọ́run ló ṣe pílà ẹ̀ kò kó. wàláì àmín. Igi tọ́lọ́run gbìn ni ó tún wá gbìn sẹ́bà odò tí ò lè ráhùn. ìyá omi ò lè jẹ́. Ṣé òun nìkan ló ń ṣe ṣáríìtì ni? kì í sóhun nìkan o. Ó bá Alhaji Oríyọmí lẹ́nu ṣáríìtì ni. bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà dẹ̀ ti sọ ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ẹni iṣẹ́ tá a fi rán ni wàláì. òun ló ṣe gbèrú. Tí ò bá ń ṣe ọ̀nà tọ́lọ́run láàlẹ̀ fún kò lè rọ́wọ́ mú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀. Ṣẹ́rí mo ń sọ mo tún tún sọ mo fi gbogbo ọwọ́ gbáyà kò èmi ò àjẹmàṣẹ́ lè mi. Mo nínú owó tó fi kọ́lé fún Muyideen. ẹ sọ bẹ́ẹ̀. Bí ẹni tó dẹ̀ pé yẹn sọ fún Muyideen lówó ipasẹ̀ Àgbàlá Gabriel la ṣe dá owó yẹn. Orí ló dúró fún pọ̀ mú mi a fi ṣe àánú ni humanity la fi ṣe. So tó bá ti di pé èèyàn fẹ́ fojú olóore gúngi kí Muyideen rìnrìn tiẹ̀ síwájú tó bá dẹ̀ jẹ́ kéèsì ló fẹ́ ṣe. kóńsó. Ládùúgbò èrò tó wà lẹ́yìn Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel tó bá jẹ́ àwa tá a wà l'Amẹ́ríkà á dá wọn $1. Táwọn ti London náà dá wọn £1. Ó lọ gba 100 sand wọn àdúlẹ̀. wọ́n parẹ́. Wàláì tàláì tá a bá ṣe mítìn láàrin ìṣẹ́jú márùn-ún l'Amẹ́ríkà wíwá à á gba lọ́ọ̀yà tó jẹ́ pé tí lọ́ọ̀yà mi bá fẹ́ sọ̀rọ̀ á ní ṣọ́kọ̀ bádájọ́ á ní bẹ́ẹ̀ ni. Àgbàlá Gabriel. ẹdùn Mr. Sunday mo ń bọ̀ Mr. Sunday. Rádaràda. hello sir. Rádaràda tó fẹ́ fi rẹ́ Alhaji Oríyọmí lára yẹn mo fẹ́ ká Alhaji Oríyọmí come out wọ́n wá dìfẹ́ǹdì ẹ̀ jọ. ṣe rí Mr. Sunday mo ti pe Alhaji Oríyọmí lónìí ṣe látara àwọn tó ti lọ Alhaji Oríyọmí ọ̀fẹ́ dá sọ̀rọ̀ Muyideen Alhaji Oríyọmí àtàgbàlá Gabriel ìwé ìjọ sóúnjẹ àwọn ọ̀dẹ́jọ́ jà kọ́dà Alhaji Oríyọmí tó ń bára yàn lè lọ kí Àgbàlá Gabriel àmọ́ láti bọ́ sí social media láti sọ̀rọ̀ Muyideen Alhaji Oríyọmí fi gbogbo ohun tó ní búra fún mi Alhaji Oríyọmí fi gbogbo ògbésí ayé wọn búra fún mi. Mo mọ̀ pé Alhaji ò lọ́wọ́ mẹ́. péré pété. Alhaji Kéwú òun náà dẹ̀ ti rí dààmú rí ó dẹ̀ ti mọ ìgún tí Ọlọ́run fi sí orí alábòsí. aláìmoore. Ọlọ́run láàánú alábòsí. bẹ́ẹ̀ni. So Alhaji ò lè ṣàbòsí. Nǹkan tẹ́mi kàn ń wí ni pé tó bá ṣeé ṣe kí Alhaji ó wọ̀nù Muyideen pé kó má fi orúkọ àwọn sẹ́nu mọ́ àbùkù kì í wá olóṣì o. Allah akbar. ètò ẹ̀sọ́ yẹn máa sọ bálájì kọ́dà bí ṣe bálájì ó wí program pé Muyideen má jẹ́ ń gbọ́ ọkọ mi lẹ́nu ẹ mọ́. ó má dárúkọ Alhaji má jẹ́ ń gbọ́ dúró èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò síbi tí ń lè gbẹ̀yà Alhaji jẹ́ kódà mò ń rọjú lẹ̀ pé ń dá Alhaji bá wá sí Amẹ́ríkà àgbà lálejò because èèyàn gidi ni. Allah akbar. èèyàn gidi ni Alhaji àdèmọ́ṣẹ́ tó gbé dání ó ní motherless home àwọn ọmọ tó ń tọ́jú mo máa ń wo gbogbo program yẹn. So ẹni tó ń ṣerú nǹkan yẹn kò lè sí ìdí ìbàjẹ́ láéláé. bẹ́ẹ̀ni wàláì. Muyideen o èmi ò tẹ́ mọ nǹkan tí ìjọba Nàìjíríà ń ṣe tó fi wèrè lẹ̀ tẹ́ bá fi wèrè lẹ̀ kó sí kú yẹ. yóò ṣe báṣabàṣa. àdúgbò jẹ ó mú wèrè yìí náà ó mọ nǹkan tó ń ṣe náà ó fẹ́ forí àgbò méjì mú mi kótó ni ó mọ nǹkan tó ń ṣe. wàláì ó mọ nǹkan tó ń ṣe. Muyideen tó wò tutù tó lóun lè ta Àgbàlá Gabriel ọlọ́tí mu tí ó gbá ẹ létí ẹni ọtí ló ń pa ọlọ́tí ò ṣe dojú kò gírí kó gbá ògiri létí. kò ṣe bú ẹni tirẹ́là kó parẹ́ dànù. ó ṣe so kọ́ máa wo Muyideen rọ̀ kọ́ mú Muyideen o wèrè ni o ó ti fẹ́ wọjà tí wèrè bá dẹ̀ wọjà á gbọ́dọ̀ ọlọ́jà jẹ́ o. Allah akbar. ó bá ṣe é ṣe kọ́ mú ìyá. Thank you sir. ẹ máa bí tò lọ. ọ̀dà sir. tí yín sà. yes. hello salaam aleykum. hello. hello. ìpè ń jápè ní o. hello. Hello Alhaji. bàbá mi. ẹ máa fi jẹ́ o. yes sir.
kú iṣẹ́ náà sà. Yes sir, thank you sir. Ìfà à ń gbádùn yín. Yes sir. À ń gbádùn yín sà. Yes sir, ọlọ́run ní fi yín lẹ̀ sir. Ojú tẹ̀ ń gbà ọlọ́run adé gbogbo ẹ̀ ládé. Àmín 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 àmín. Àwọn ọmọ yín náà ẹ jèrè gbogbo wọn. Àmín àmín àmín. Ṣé rí àwọn ọ̀rọ̀ tí À ń gbọ́dọ̀ yín sir. àwọn ọ̀rọ̀ tá à ń fà yìí ọ̀rọ̀ tó máa rọrùn ni. Allah akbar. Ǹjẹ́ ẹ mọ ọ̀nà tó gbà rọrùn sà? Bẹ́ẹ̀ ni sir, ẹ sọ fún wa. Gbogbo ayé ń gbọ́ yín. Àwọn àwọn àáfàá tí wọ́n gba Muyideen sọ́dọ̀. Àwọn ló fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀. Àdẹ̀ni gbà fún wọn. Ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀fà. Because gbogbo ìyànjú tí wọ́n gbà ní pé kí ìjà ẹ̀sìn kó bẹ́ kalẹ̀. Nílẹ̀ Yorùbá. Gbogbo ènìyàn kò fẹ́ ṣẹyọ ẹnìkan tí ọ̀rọ̀ yóò clear sí. Afẹ́ni tí ò bá ní fóun lọ́wọ́. Wàláì. Ló mọ ìbẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ló dẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ dé dúró títí di òní. Àwọn ló fẹ́ dá ìjà sílẹ̀. Ibi tó yẹ kí ìjọba ti tètè ráyè láti tẹwọ́ bọ̀ òun yẹ kí nǹkan tó bàjẹ́ tán. Láì pé wọ́n tètè gbéra láti tọ́ sí ìtẹ́wọ́pọ̀ rẹ kó tó di pé ọ̀rọ̀ tó tó bàjẹ́ ìgbà ti dáa púpọ̀. Kí wọ́n lọ tọ́jú Muyideen tọ́rọ sick. Bẹ́ẹ̀ ni wọ́n tètè lọ fi pamọ́ sí kankan tọ́jú ẹ̀. Kí wọ́n dẹ̀ sign warning to everybody. Irú àwọn kan yìí kì í ṣe ohun tí ẹ kó ṣẹlẹ̀. Ìbàlórúkọ jẹ́ ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ìbàlórúkọ jẹ́ yẹn pọ̀. Èyí ṣáàdúró tó bẹ̀yẹ fún ọdẹ tó ní gọ̀ láti lọ pẹtísàn rẹ̀ fún kíni. Wọ́n ti iṣẹ́ ní báyẹn tó ti pọ̀ jù. Àwọn ló dẹ̀ wà nídìí ẹ̀ àwọn àfáà kan ni tábàdé ń ṣírò àwọn àfáà yẹn ti mi rò pé wọ́n pọ̀. Àwọn wọ́n padà ṣẹ̀sìn ni ìyọyín. Àmín. Ọmọ lójú Jésù wọn ni ìyọyín. Ìṣẹ̀lẹ̀ nìyẹn. À ń gbádùn yín bàbá jàre. Thank you sir, àbúrò ní sẹ́ńsà. Ẹ ṣeun gẹ́sà. Ọ̀rẹ́ mi ti ń pè tí ò tí ì ráàyè pé wọlé ìgbìyànjú the effort. Ẹ jẹ́ ń pè gbìyànjú padà. Kọ́ mi tún ti já wọlé o. Sàlámù àlékún o. Wàlékún sàlámù sà. Àbúrò ní sẹ́yìn. Ṣẹ́rí àmì bá mi. Ìgbìyànjú máa pẹ́ padà fúnra mi nísìnyí. Ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ̀. Kìrìtẹ́nì ni mi. Dájú. Ṣẹ́rí gbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Mo inú bí mi sí Àgbàlá Gabriel kan tó ń rọ̀ ilé Yọ̀ṣọ́ rẹ̀. Àgbàlá Gabriel inú bí mi sí kan. Akíló tó ṣe máa nà. Gbogbo in fact Canada mo ti bá yín sọ̀rọ̀. Canada lẹ́yìn aláàgbà. Tá à ń bínú sí gbà ó ṣe máa ṣe báyẹn a dẹ̀ ti gbàgbé ẹ̀ nìyẹn. Ó dẹ̀ ti bóde ó ti tọrọ àforíjì. A ti gbàgbé nìyẹn. Ẹ wá dìde okùn tí ẹ̀yin àáfàá burúkú kan. That extra ẹ̀yin lẹ fún mi ní another thing about affairs. Nǹkan tí mo ní sí wọn lọ́kàn tẹ́lẹ̀ kò dáa. Wọ́n rò bókè ṣáwọn olódodo kan sì wà láàrin wọn ṣá. That's good. Inú mi dùn kan pé mo rí irú yín torí bàbá ìyá mi Alhaji bàbá mi Alhaji mi. Ẹ wá dìde ogun tí ọmọkùnrin yẹn ọmọ ọdún mélòó ní Àgbàlá Gabriel. Kí ló dé? Ọmọ ọdún mélòó ni. Òré wá di bí. Ṣé Muyideen nìkan l'Àgbàlá Gabriel ṣàánú ni? Freedom fighter ní ìgbà kan lónìí. Èmi mú àwọn kan sọ̀rọ̀ pé ìpínlẹ̀ kò yẹ kó nà ẹ má sọ̀rọ̀ báyìí mú ẹ kò yẹ kó nà gbogbo wọn ní ọ̀rọ̀ lọ́rọ̀ máa dìde mi mo ní kò ṣe ní má dìde mi wàá ti gbàgbé ọ̀rọ̀ yìí ẹ wá dìde petition ẹ̀fà níbi tó bá fẹ́ lọ kọrin ṣò. Fine. Àwa náà ti kóra wa jọ bíbí náà. Alhamdulilayi. Àti kóra wa jọ bí. Alhamdulilayi. Kọrin ṣò ń bẹ́ sà ẹ ṣe dájì. Ojú òní tiwa. Wọn yóò dídọ̀ ọ̀pọ̀lọpọ̀. Àmín. Ìgbìyànjú the effort. Hello sir. Hello. Ẹ jẹ́ ń pe ìgbìyànjú mi padà. Wọ́n tún ti pe o. Hello sir. Hello. Àbúrò ní ṣe é fún mi. Ẹ kú ètò ẹ kú bó ṣe ń ṣe tí ẹ pé ìwà bias. Yes sir. Pé ìwà tí Ọlọ́run fẹ́ ká wò náà nìkan tẹ́ ń wò yìí. Ṣé rí ọ̀rọ̀ tí mi fẹ́ sọ bàbá mi kò pọ̀.
láti rí nǹkan tí ó ń ṣẹlẹ̀. Wọ́n á fẹ́ tún fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ fi tún fi káwa tá à ń gbọ́ yín àtàwọn tó ń gbọ́ lọ́wọ́ bàtà ọmọ Nàìjíríà kí wọ́n fi kákẹ́kọ̀ọ́ níbẹ̀. Ọ̀rọ̀ Muyideen tó rárá ṣẹlẹ̀ yìí lásán àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àtà sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ àwọn tí ó sọ̀rọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ tí ẹ̀rù ń bà wọ́n ló pọ̀ jù. Ara ìwà tí ó kí ìlú wa máa rí bó ṣe ń rí tí ó fa protest lójú ìní náà nìyẹn. Ìwà kí ká ṣe oore káwọn kan máa mọ̀ wá pé a máa dúró síbi ìbàjẹ́. Kárí òótọ́ ọ̀rọ̀ ká má sọ nítorí pé ọmọ ìyá mi lélẹ́ yìí ẹlẹ́sìn mi lélẹ́ yìí kìrìsìtẹ́nì mi lélẹ́ yìí oníṣẹ̀ṣẹ̀ mi àdẹ̀fẹ́ ga àdẹ̀fẹ́ kí ló wá dá. A sì ń wojú rere Ọlọ́run. Bẹ́ẹ̀ni ohun tí gà yìí ṣe yìí torí kí n má bẹ̀rẹ̀ kí n ṣe olórí program kí n má gbà tó máa gbogbo orí bàbá Àgbàlá Gabriel torí pé àwọn Àgbàlá Gabriel làwọn náà rí. Táwa náà fi ariwo wọn láàárín táwa náà fi ṣe nǹkan máa kà fi ṣe díẹ̀díẹ̀ bó bá wù lórí òṣì wá ní sọ ẹlòmíì tó fẹ́ ṣe ẹlòmíì tí ò tí ì bẹ̀rẹ̀ torí pé àwọn àtàwà ní foreign country bí a wà ní Germany ní London ní abúlé ìjọba Amẹ́ríkà sí i ìjọba tiwa náà pé wọ́n ní bílíọ̀nsì kan àánú òru wa lánìkòkè lọ́nà kan àbí lọ́nà kejì ká sórí àwa ń wẹ́n ká máa trust àfi ń ṣe ètò ń ṣe ẹwọ́n tó ti bá gbàgbé pé bàbá yẹn pọ̀ fún àfáàmì ó sún èmi nítorí pé ó tójú tèmi náà rí wọn bí mi ò ti pọ̀ nígbà tí mò ń ṣe àdẹ́ntà fún lówó hospital tó kó pọ̀rọ̀ bówó lọ́wọ́ wa ni àdẹ́ntà fún ní oye $400,000 tó kó fi ìtọ́jú ara ẹ̀ tó wá béèrè mí abẹ́ fáwọn ẹlòmíì ní nǹkan ó dẹ̀ bínú ó ti fún ní $400,000 kó lé ẹ lọ́wọ́ fún oní mọ́tòkọ́jọba tó ṣe àrùn ẹ lọ́wọ́ àdẹ́ fáwọn ẹlòmíì ní $50,000 ní ọ̀sẹ̀ kejì ó lè tún wá béèrè owó àní àti fún ọkọ ó dẹ̀ dìjà ó dẹ̀ dìbínú láì kó sókó sí yàn lọ́wọ́ ẹ ọmọ olómi ẹ̀ jọ mo ń gbọ́rọ̀ yín sá. ẹ ọmọ olúwa ẹjọ́ nítorí Ọlọ́run ọba igi súnmọ́ bí ní ọ̀pọ̀ many people tó wà ní foreign country ṣe ń yọ ẹlòmíì àárò ló gbà ló tún fi ń ṣe àánú tó ń ṣe ẹ jẹ́ ká tá àti máa tún encourage wọn tó rí pé gbogbo ẹ̀kọ́ níjọba lè ṣe ìlú táwọn náà wà ní Amẹ́ríkà ìsinmi ló wà fún example ìjọba òun ṣe gbogbo ẹ̀ ìwà báyọ̀ láti dá business sílẹ̀ ẹ wo orúkọ yìí ní ìṣàjà kò ṣe fún Àgbàlá Gabriel alágbàgbọ́ ní bàbá rún ẹ̀ lọ́wọ́ ni ó ṣe é láàánú. ó ṣe é láàánú ọ̀dẹ̀ ṣàánú gidi. ní ọ̀pá trọ́ọ̀sì Àgbàlá Gabriel ni ṣé wọ́n á ṣe é lóore wọ́n má dìde f'Àgbàlá Gabriel ibi tí mo gbọ́dọ̀ mi ní ó mìsí mo ní gbogbo ẹni mo ṣe pàpọ̀ yìí mo bí bá máa dìde máa sọ́pọ́ọ̀tì bó jẹ́ pé mo ní máa sọ́pọ́ọ̀tì Àgbàlá Gabriel bó jẹ́ kó sí kó jẹ́ pín ní àjọpọ̀jọ nìṣó ni kí ló dé náà ṣe wáyé tẹ́tí ní ìbàjẹ́ lá máa wà kí ló ṣe wá àdìfẹ́ kí ló wá dá èyí ò lè wá ní kọjá bísẹ̀sì sílẹ̀ ìlú ọmọ àbẹ̀kọ́ jẹ́ ẹ̀pà náà ni tó bá tẹ̀ jẹ́ ẹ̀pà náà tó bá bínú wọ́n tún ní wọ́n ní bámúbámú ni wọ́n ní omi tí màá ti ń ṣe ni ó ti máa ń jẹ. kí ló dé. ọmọ tó contribute sáwọn òṣòro wa náà lù wa náà tó ń fa bọ́n protest lójú ìní náà táwa mi. Báwo ìwọ àfọ àgbọn sọpọ́ọ̀tì agbára àwọn ibi ìgbìmọ̀ ní èdè tó ṣe nǹkan bàjẹ́ ó dẹ̀ ń bí sí gọ́ọ̀mẹ̀ntì kí ni ìyàtọ̀ tiẹ̀ àbí kí ni ìyàtọ̀ sí ìpọn náà tó ń sọ pé gọ́ọ̀mẹ̀ntì ṣe báyìí nǹkan tí tá à ń ṣe yìí a fi ń dá wàhálà lẹ̀ ní ẹlòmíì wà nílé òṣòre mọ́ ẹlòmíì wà pé tó ṣe bá ṣe kó ní dọ̀rọ̀ sí mi. tí ò ní di wàhálà. ní mò ń mú láti débẹ̀tẹ̀ báyìí ẹ̀rú díẹ̀ nígbà mi tó wọ lọ́wọ́ bá ìwọ lọ́wọ́ nǹkan ń pè wọ́n lọ́wọ́ àwọn ilé lẹ́yìn kan ní máa sọ lóde tó pè mí fẹ́ máa sọ pé ní. sọfẹ́ máa gbórúkú ẹ̀ ká máa gbórúkú ẹ̀ sókè ká tó máa pọ̀ lé ní. kí ló dé ọmọ yẹn sìn náà ẹgbẹ́ yìí lẹ́ ń sọ̀rọ̀ yẹ wọ́n ṣe máa èdè sí nítorí pé ń sọ tọrọ nàìjíríà kò fò tọ́. tó aláwọ̀ kan ẹlẹ́bí ń pa mí wọ́n ní àfáà yóò ranù ní lọ wá sẹ́sẹ́. bàbá tó bá tí wọ́n bá rí kọ́ sọ àwọn kan wà tí wọ́n ní ọpọlọ ṣé pé bàbá kò sí lọ́tẹ̀ lè pa láyé yìí èèyàn ò lè sáré ju rú ẹ̀ lọ́jọ́kanjọ́kan irọ́ tèèyàn bá ń pa alẹ́ ẹ̀ bá tẹ́tẹ́ sọ̀rọ̀ yín táwọn èèyàn ń gbọ́ yín ìgbà nígbà yín sì èdè ẹ̀ wá dé bẹ́ẹ̀ tó máa ṣèbàjẹ́ kó máa ṣèbàjẹ́ ẹ̀ lọ́nà gbogbo ò lè sùn kápẹ́ síbi kan náà kí ló dé kí ló ṣe wá lu àgàbà àwọn ọmọ aláwọ̀ dúdú. ìgbìyànjú Best Bello
wọ́n ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé òótọ́ ní pé àìmọye aráàlú èbó tó ti ṣàánú ará Nàìjíríà tó jẹ́ pé lọ́sọ̀ọ́ntọ̀ ń dìdàkudà sọ́dọ̀ lòsì. bàbá mi ẹ tó sọ ọ̀rọ̀ ìgbìlẹ̀ lẹ́yìn ọ̀tàwọn ìṣòro ìmọ̀ síbẹ̀ máa ń gbọ́ ìwà tó ń wù yìí ní Nàìjíríà tó ń wù yìí ẹ̀wò ẹ̀ka ṣe báyìí bàbá ká ní wọ́n ti kó wa lẹ́rú àti gbọ́ wọ́n ti wá fún wa láyè láti wá sáwọn foreign country ṣe bí èrè ó jẹ́ ká wá lo skills wa. ká kó wá Nàìjíríà káwa náà kó wọn lẹ́rú padà. ó yẹ ká wọ́n àti ẹ̀kọ́ wọn lẹ́rú àpò ká wá dá bísínẹ́sì nílẹ̀ ní ìwà ni. tá a bá ti dá bísínẹ́sì ilé àwa náà ti kó wọn lẹ́rú nìyẹn. bẹ́ẹ̀ni àrò tù wá lọ́tún lọ́sì. manufacturing business tí wọ́n nígbà kan á máa ran ìlú wa lọ́wọ́. Bẹ̀rù báyọ̀ ẹlòmíì wọ́n ṣàṣì ni kí ló ṣe wá lọ́wọ́ fàmílì gbé ni. Ẹ wò lè tí wọ́n ní ìwọ́ àmúṣe wà. Àwọn èèyàn mi tẹ̀ ń gbọ́ bàbá. Ẹ̀dẹ̀ ń gbọ́ mi mú fọ́lọ́ bá bẹ̀ wá. Ẹ jẹ́ káwa náà wọnú ara wa wo. Lójú táwa náà ń ṣe lábẹ́lẹ̀ tó tún ju ti mú ìdí nǹkan lọ púpọ̀. Káwa náà wò wá. dúró tó yà á dé nìkẹ́ thank you. Ẹ̀sìn dá ó dẹ̀ kọ́ ẹ̀dá ká mo tẹ̀sí wọn kọ́ ẹ̀ ń dẹ́dá yẹn ká máa fi ṣe àwa la gbẹ́sìn lórí àwa ni ìwà wa burú jà ẹ̀wù mú ìdí ọlọ́run akágbàlá ó tó tẹ̀sí wọn tó ṣe fún Àgbàlá Gabriel yẹn wọ́n fẹ́ ṣe ìbàjẹ́ Àgbàlá Gabriel ní ṣùgbọ́n náà pàgàrà àlọ́ náà tún gbé gani ó ti ní fáàn àti pé ó ti ní fáàn kan wọ́n ṣọ́ prógáàmù wọn ni mo bá tẹ́lẹ̀ mi náà bá rí ẹ̀yìn ẹ̀wò lóyún sí wọ́n pè kọ̀ọ̀kan ní senior home l'Amẹ́ríkà tẹ́ pọ́n máa àwọn arúgbó sẹ́gbọ̀n àwọn ìjọba ló ń ṣe àwọn arúgbó tó máa kó wọn síbẹ̀ tó máa fún wọn lóúnjẹ tó máa fún wọn nítọ́jú àwa ò níyẹn ṣé táwọn tí nǹkan nínú nǹkan táwọn Àgbàlá Gabriel ń ṣe nìyẹn táwọn náà ń ṣe nìyẹn. àbí ó dẹ̀ ń sàánú àìmọye àwọn tí a tún bẹ́ẹ̀ nù ọgbà nísìnyí tí a tún ní ìgbìyànjú àbúrò ní sẹ́yìn ẹ̀jẹ̀ tó gbé kọ́ọ̀tì wọlé yìí Ọlọ́run ní dá ilé àmọ́ ọ̀la. ṣé ẹni máa retí ọwọ́ yín lónìí? ẹni máa retí yín lónìí. máa pè yín ó lè má jẹ. WhatsApp number nìyẹn or direct number tá a bá ti wà lórí ètò kí ló dé èyí ó ṣe sóore ẹ̀dẹ̀ sọ dibi èyí ń sàánú ẹ̀dẹ̀ sọ dibi ó kálukú náà lẹ́lẹ́dàá. àmín ẹsẹ Babájídé àbúrò oníṣẹyìn náà lápẹlẹ alukurian Alhaji Abraham Oríyọmí Hamzat ọ̀rọ̀ yẹn kọ lọ́wọ́ lẹ́sẹ̀ Oríyọmí ni wọn ò bí Muyideen da kọkọjá ní ẹfọrọmẹtì Àgídìgbò ó làwọn ọmọ àwọn wọn lù pani tẹmí gẹ bá bá ń bẹ ń lù kí ni wá ọgbọ́n omijé tó korò lójú Oríyọmí Hamzat lọ́jọ́ tí ogun gẹ́ dojúkọ Oríyọmí tí ìpèníjà ìlú Ìbàdàn dojúkọ Alhaji Oríyọmí Hamzat ò sun ẹkún tó bá ń rí Oríyọmí tó wà mú bá kọ́ọ̀bù pẹ̀lú pẹtísàn ẹ̀rí kí mo ń sọ lánàá mo lóríyọmí mo jẹ́rìí ẹ̀ mo tún sọ mo lóríyọmí ò tó báwọn Oríyọmí mọ pàtàkì gíga ẹni tí ì ṣe pé Alhaji Oríyọmí Hamzat mọ ń tójú ẹ̀rí kó tó débi ó déhùn Ìbàdàn òpin ò rí bẹ́ẹ̀ ìlú Ìbàdàn òpin Oríyọmí ò rí bẹ́ẹ̀ yẹn ẹ̀bọ̀ ńlá ìlàwà yìí nígbà ògo yẹn dé tán ló ń kálukú gbà fọlọ́ńlá rẹ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ ni ó wà rí ẹni tí ń jẹ yọ àpò ẹja bọ́ Muyideen ní ìburúkú ọ̀làlágbó orí èṣù ó ní Àgbàlá Gabriel ikú tọ́yáwó ò ní pọ́ máa lọ́wọ́ ò ní gbóná ò ní sáré Àgbàlá Gabriel ọmọ ò ní gbóná fún ayé ò ní gbóná fún ọ àwọn ọmọ ìjọ rí ò ní gbóná gbogbo ẹ̀yin tẹ́ bá ń jẹ́nu ọmọ ìjọ Àgbàlá Gabriel ẹ̀yin tẹ́ bá jẹ́ lábọ́dé ẹjọ́ rí yín ó pé ẹ máa kàgbákò torí pálábọ́dé ń bẹ́nu àwọn ọmọ ìjọ yìí náà àwọn kan ni wọ́n ya mú fọ́tò Muyideen nígbà tágbàlá ń lù ú ẹ̀yin kan lè ya fọ́tò ẹ̀ ẹ̀yin kan lè rìkọ́dì ẹ̀yin kan lè pósìtì ẹ̀ ẹ̀mí bẹ́nu ẹ̀mí èèyàn bẹ́nu èèyàn ọ̀rọ̀ ẹ̀ ti dọ̀rọ̀ ayé tẹ́ ẹ̀ bá ti fẹ́ parí ẹ̀ lọ change. tẹ́ ẹ̀ bá ti fẹ́ sìn wọ́n wáyé ẹ̀ lọ change. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́
nìyí mò ń tẹnu mọ́ àwọn alábòde bẹ́nu ọgbà salamu alaikum hello ẹ pẹ̀lẹ́ sá o ìlú wo lẹ ti pè wá sá. mo mọ̀ pé wà ní ilé ètò náà ni mo ní kí n sáré dá sí ọ̀rọ̀ mo lè tó fẹ́ fi island ní ẹgbẹ́ ẹ̀mọ̀ mi báyìí. mo ti mọ̀ ẹ́ dáadáa. láti island Dublin ní àbúrò ní ṣe ẹ̀yà ara ilẹ̀ Dublin. gbogbo ayé ń gbọ́ yín sà. àbí ẹgbẹ́ sáré wàhálà òkè ẹ ń sáré ẹ̀jì ní ìfẹ́ fi lẹ́dẹ̀ ọ̀rẹ́ àlájì oníyọrí lára ni kò dẹ̀ ní ṣe é ṣe. àmín. tó wá tó lọ sínú yẹn ẹ jọ̀wọ́ mo fẹ́ kí gbogbo yẹn máa gbọ́ mi sákẹ́ǹdé Àgbàlá Gabriel tó bá gbọ́ mi máa gbọ́ báyìí nípa Sunday náà máa gbọ́ ní Àgbàlá Gabriel tó bá ṣe kankan àwa ò ṣe àádáàbòbò wá sì ṣe àákọ àwọn tó wà lẹ́yìn ọ̀hún ìdílé ìdọ̀gbọ́n á sì kọ́ ọ̀hún ìdílé náà dọ̀gbọ́n. ẹ kọ́ wọn. ìjọba náà máa gbọ́ dáadáa sí ilé ìṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́gbọ́n ẹnu ọba lọ́jà ní kakọ nípa òfin dáadáa ẹni tó dáwó fún ìdílé òfin dá sílẹ̀ pé ká dáwó fún òun. Àgbàlá Gabriel mi gbọ́ pípẹ́ yẹn bá mi ràn mí lọ́wọ́ ẹ bá ń ṣe báyìí fún òsì. bẹ́ẹ̀ni. àṣẹ tó máa ń ìdílé rí ìyẹn bẹ́ẹ̀ yẹn àní sọ gbogbo nǹkan tí àwọn ìtìkẹ́ sì wà tí àní sọ fún un. ṣùgbọ́n níta kẹ́nì tó bá ń sọ mi jọ̀wọ́ gba nọ́mbà mi lọ́wọ́ bàbá kó máa bọ̀ níta Sunday náà. sáfìsì yẹn gé ó court ẹ jẹ́ ń pè é padà ara àwọn alálùbáríkà tí wọ́n nífẹ̀ẹ́ ọmọlàkejì nu. normal call ni wọ́n ti call mi ẹ jẹ́ kí n pè wọ́n ní. kíni yẹn kọ́ọ̀tì ní sa o mo tún ti ń pè é padà ní WhatsApp o bóyá wọ́n dẹ̀ wà ní ọ́fíì bóyá wà ń bí sẹ́ni bóyá wọ́n bí sì ni. àbọ̀sídìí wálé wọ́n ní kí n sọ fún Oríyọmí Hamzat kí wọ́n fún Àgbàlá Gabriel ní support káyé lè mọ̀ yí pé Alhaji Oríyọmí Hamzat wọn ò sí pẹ̀lú Muyideen ọ̀rọ̀ lẹ́sọ Alhaji Oríyọmí Hamzat náà ti ń gbọ́ wàláhì Alhaji náà ti ń gbọ́ Alhaji Oríyọmí Hamzat náà fìgbà kan mọ́ fún Àgbàlá Gabriel support bí ó dé yìí àmọ́ ẹ̀rù ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lé sáyé ọgbọ bọlọrọ ṣe rò sáyé ọba tú sí bí ọlọ́rọ̀ tú sí Alhaji Oríyọmí Hamzat Oríyọmí ọmọ sí ọ̀rọ̀ pẹtísàn o inshallah ọlọ́ọ̀bá ní sẹ́yìn lẹ́sàn olóore àti múra jimá nìyẹn a rí pé tó wà láwa Nàìjíríà àádẹ́gbẹ́rún dúró ní 2 ọlọ́ọ̀bá ní sẹ́yìn ẹ bá mi ṣíà program yìí ẹ bá mi láìkì ẹ bá mi ṣíà rẹ ẹ bá mi láìkì ẹ ọlọ́run ní bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wọn ló kọjá Alhaji Oríyọmí Hamzat ibi ẹ ti ga díẹ̀ ní tibẹ̀ jábọ́ ibi oríire yìí díẹ̀ ní lulẹ̀ ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò bí ṣe nínú program Alhaji Oríyọmí Hamzat ẹ jẹ́ kí gbogbo ayé ọgbọ́pọ̀ ẹ sọ fún Muyideen pé kó má fi orúkọ tí ń kún ọ̀rọ̀ mọ́ torí ìyàwó ẹ sọ pé nígbà táwọn ará Òṣogbo pin ọkọ ọ̀hún ọlọ́kọ̀ ọ̀hún ní kí wọ́n pe Oríyọmí léètò Oríyọmí Hamzat ọ̀dẹ̀mọ̀ sí kẹ̀kẹ́. dúró tó ìyá Adéníkẹ́ ìyá àlùbáríkà àbúrò ní sẹ́yìn o ọlá àpẹẹrẹ alukurian gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní gbọ́ ètò tẹ́ sí àtẹ̀yìn tẹ́ kọ́mẹ́ǹtì
ọlọ́run ní dẹ́dàmú sí yín aṣọ yìí tí náà ní ya àní jọ sóore gidi àní sóore gbábí àní sóore pàdé ẹ̀ka ọlá àpọ́nlá Al-Kùránì gbogbo ibikíbi táwa àtọmọ wa àti dúkìá bá ń dé àní kó ìkóná burú. ẹ bá ń sọ pé lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ Àgbàlá Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. lọ́lá àánú tó ń ṣe fẹ́nìyàn o lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. Àgbàlá Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. ọmọ Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. àyà Gabrieli kò ní kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. àwọn olólùfẹ́ Gabrieli ká má kú léwe lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. gbogbo ọ̀tá rẹ̀ ò ní jẹun tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. Gabrieli àwọn ọ̀tá rẹ̀ ò ní jẹun tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. àwọn ọ̀tá rẹ̀ ò ní ṣeun tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. àwọn ọ̀tá rẹ̀ ò ní rí n tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ Gabrieli àwọn ọ̀tá rẹ̀ ò ní jẹun tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ Gabrieli àwọn ọ̀tá rẹ̀ ò ní rí n tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. àwọn ọ̀tá rẹ̀ ò ní mú n tó dáa. lọ́lá yìí kúnlẹ̀ abiyamọ. ọlọ́run alábàárìkà ọjọ́ ní ọjọ́ Jímọ̀ Àgbàlá Gabriel alọ́rọ̀ eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn ikú tọ́yáwó ní pa ọ́ àmín. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí a bá rò pa wọn gbógun tì ọ́ wọ́n lulẹ̀ tìrantìran wọ́n ṣẹ̀sín wọ́n ráre ọlá bisimilayi rahman rahim ya Rabbi ayyilana. Ya Rabbi ailana min amrina rashada waj'alni ma'unataka osima lana madada. gbogbo ẹ̀yà yìí náà máa dání ẹ̀ máa tọrọ tẹ́fẹ́. tẹ̀lé bèrè àmọ́sẹ̀nà falẹ̀ àbọ̀dọ̀ yá jà sùn lánàá ẹsẹ̀ láì máa balada. à ń talẹ̀ alẹ́ mọ́ àkọ́jí. wàjà tó yá amani. ilá àròjà ìkàkọ́lé bá ń sà ilá wàyàdá. falẹ̀ àkàrú dáná. Ya Rabbi ailana. fàbárùjù ní kàyọ̀rẹ̀wé. kò lámọ́ wàdà. wọ́n ní rọ̀jà ìṣàwàbù. àǹtàtà làmú. fàjíàní sáwà àbẹ̀dàwà máa ṣètèrè ní. ní abada. fàjíàní sáwà àbẹ̀dàwà máa ṣètèrè ní. abada. fàjíàní sáwà àbẹ̀dàwà máa ṣètèrè ní. ní abada. la hawla wala quwwata. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ẹni parẹ́ o ẹni parẹ́ o àtàlù àtàbọ̀ lọ́wọ́ máa bá ní pamọ́ ẹ kú àpọ́nlé ọlọ́run lára wa kírun wọ́n pe Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kẹ́ẹ̀dẹ̀ fún wa ní attendance tó fún tó bẹ́ẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ fi sùúrù bá wa sọ̀rọ̀ àmọ́ pàtàkì bẹ́ẹ̀ o ẹni tí ọ̀rá yè ní ẹni tó wù ẹ́ dín ní Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ikú tó yáwó ní payín ẹ̀sìn àlàáfíà yóò ní sẹ́lẹ́sẹ̀ ẹ̀yin náà yí pa ìtẹ́ ẹ̀kọ́ yìí tẹ́ ń yọ ayé kó nù ṣòro ẹ̀ ní bọ́ọ̀nù ṣòro ẹ̀ ní ti bí ogun ológun bọ́ọ̀nù ogun Alhaji Abdulrahman Oríyọmí Hamzat àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin àwọn ọmọ tẹ́ ń kó kiri gbogbo ọmọ tí kìnìún náà bá kórokò ní kódé ọlọ́mọ bá ní dáàbò rẹ̀ bòyìn ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò ọ̀nà àbọ̀lọ̀ ń ṣètò aṣọ yìí ò ní yá o ayé ò ní tẹ epo sásùn àlàyé a máa rí bẹ́ẹ̀ gbogbo ẹ bá jẹ́ gbajúmọ̀ ayé a máa fojú wò ó àwa kéékèèké ìjẹun rorú ẹ̀ sí wa mo ní wọ́n bẹ tẹ́sán mi lọ iṣu 11 lórí ọ̀rọ̀ tí ọkàn mi àdẹ̀ríro bó tiẹ̀ jẹ́ pé mi àtò ń tọ̀hún àlejò sẹ́mẹ́tì èkú tá a bá tó dọ̀rùn tó bá kí mi ní dá lóhùn
ó bẹ̀rẹ̀ kọ́ ọmọ jẹ́ mọ̀ pọ́tà mi ni ọ tí ń bá ìmọ̀ ọlọ́ta tí ń bá ìmọ̀ pọ́tà mi ni ọ èrò mi ò ní dá sí ọmọ ajábàrà mọ́tò orí ọmọ Hamzat ikú tọ́yàwó ní payín o tùjá nìbú kàlìbìlà wàlà kí ta khairan wasallama kalimaliku mina ligumumi tùjá nìbú kàlìbìlà wàlà kí ta khairan wasallama kalimaliku mina ligumumi orí ọmọ Hamzat tùjá nìbú kàlìbìlà wàlà kí ta khairan wasallama kalimaliku mina ligumumi gíga gíga là ń wo òṣùpá ajé orí ọmọ Hamzat ọlá yìí ò ní wọ mi gíga gíga láàmì wò òṣùpá orí yọmí gíga gíga láàmì wò òṣùpá ọlá yìí ò ní wọ mi gíga gíga láàmì wò òṣùpá.